Ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ńgbọ́ fọ́nrán mo tún mú wá sí etí gbọ̀yìn nípa fọ́nrán ọba Sẹ̀míù, bàbá tí ọba Sẹ̀míù ọba Ifọ̀ ní Ogun State tó fìyà jẹ. Nípa ọ̀rọ̀ náà látún yìí ká tó mú wá sí etí gbọ̀ ìyẹn olólùfẹ́ rẹ̀. Ìwọ bàbá tí ọba Sẹ̀míù mọ̀mọ̀ fìyà jẹ, ọ̀rọ̀ mọ̀mọ̀ ti bẹ́yìn yọ o. Kódà ọ̀rọ̀ ń kọjá bẹ́mi àti bá a ṣe wò ó. Ọ̀rọ̀ ń lágbára. Ìwọ ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé, ìyẹn ọmọ Nàìjíríà, ǹjẹ́ mi yànnàná ọ̀rọ̀ kan létí rín. Sórí gbogbo ipò bá wà lénìí kó a rántí pé nǹkan mọ̀mọ̀ lágbára jù ọ́ lọ. Gbogbo agbára o bá ní kó mọ̀ yí ibì kan, ibi agbára tiẹ̀ mọ̀mọ̀ parí sí. Mọ ní tán nǹkan mọ̀mọ̀ ti bẹ̀rẹ̀ o. Lògbàlògbà kí n sọ́gbà lò. Lògbàlògbà kí n mọ̀ sọ́gbà lò. Ènìyàn mọ̀ ló mọ̀ bẹ̀rẹ̀ ìjà o. Ọlọ́run Elédùmarè ló mọ̀ bí a yọrí sí. Bọ́ba Sẹ̀míù bá mọ̀ yí bá ṣe rí ni yé. Èèmọ̀ ní dá baba ní baba kúnlẹ̀ o. Èèmọ̀ ní fìyà jẹ bàbá Ábúráhámù. Ìwọ ọ̀rọ̀ ti bẹ́yìn yọ, ọ̀rọ̀ ti kọjá bá a ṣe rò. Ìjọba ti tẹsẹ̀ bọ̀rọ̀. Ṣé mọ̀ yí bó bá yí o lò ní mọ́ gbàgbé hàn tó lọ́la. Bó bá yí o lágbára lénìí mọ́ gbàgbé hàn tó ti lágbára sẹ́yìn. Mo fẹ́ kí a fi ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ọmọ Nàìjíríà, mo fẹ́ kí n fi ọ̀rọ̀ ọba Sẹ̀míù kí n fi ṣàríkọ́gbọ́n. Torí ẹ̀ṣẹ̀ ní lè gbà o. Ọlọ́run Elédùmarè ní ọba. Ọlọ́run Elédùmarè mọ̀ ní ọba kan ṣoṣo tó mọ̀ nígbà tó ní ohun gbogbo. Tó bá yí o lágbára kan tàbí wà lórí ipò kan pé o lè yànyàn jẹ. Sórí bí ọ̀rọ̀ orílẹ̀-èdè èdè dúró, kódà kẹ́ni ó yàn jẹ kó mọ̀ lágbára. Tó bá ti bọ́ sọ́rọ̀ orí afẹ́fẹ́ bí yé, wàá mọ̀ yí hàn tó lágbára jù ọ lọ. Wọ́n wà. Ọba Sẹ̀míù ó mọ̀ fìyà jẹ bàbá Ábúráhámù. Ó fìyà jẹ bàbá Ábúráhámù. Ó dá àgbàlagbà kúnlẹ̀. Oyè kan àná. Tí ọba Sẹ̀míù bá mọ̀ yí ọba Ifọ̀n ní Ogun State, ọba Sẹ̀míù tó bá mọ̀ yí bí ọ̀rọ̀ á ṣe bẹ́yìn yọ rèé. Ọba Sẹ̀míù mọ̀ ra sì wá wo. Ọ̀rọ̀ ọba Sẹ̀míù wá dàbí èdì àti èsún àti àránsí. Ìwọ ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé, ipò bá wà lénìí kó rántí pé nǹkan ti lo ipò ń kọjá. Aṣọ mẹ́wọ́ lénìí tẹ́ jọ lójú, ó ti dàkísà lọ́dọ̀ àwọn nǹkan o. Mọ́ sì gbàlò kó má bàa dẹni yẹpẹrẹ. Mọ̀mọ̀ sì gbàlò kó má bàa dẹni yẹpẹrẹ. Kẹ́ni yìí rẹ kó má bàa dẹni yẹ̀yẹ́. Kó ṣọ́ra sí. Wo tán bá ní tán bá lùlù kó tán bá yí kó ajó lọ a wà lẹ́yìn rẹ̀. Wàá mọ̀ yí tọ́rọ̀ ọba dójú rẹ̀ tán. Àtẹni lùlù àtẹni sọ pé kó ajó lọ, omi àrí ènìyàn mọ́ òun. Kó a ṣọ́ra sí. Ẹ̀ṣẹ̀ ní nígbà Ọlọ́run Elédùmarè nìkan ló ní ohun gbogbo. Gbogbo agbára ọba mọ̀ yí o ní mọ́ ṣàgbára lò. Ìmọ̀mọ̀ jẹ́ ká fi ẹ̀rọ pẹ̀sẹ̀ lólé ayé o. Ìmọ̀já ṣe bá a ṣe tó ń gbọ́. Torí Olúwa Ọlọ́run Elédùmarè lọ́ba tó lè ṣe nǹkan tẹ̀sẹ̀ ní lébi léèrè. Bó bá rò bí o lágbára, o lè a lò lórí ènìyàn bí ayé dé dúró. Wò àwọn tá a mú ìyà jẹ ọ́, wọ́n wà. Torí bí agbára rẹ ti pin ní tẹ̀ǹtàn nǹkan ti bẹ̀rẹ̀. Tó bá yí ìwọ mọ̀yànmọ̀yàn, tó bá yí ìwọ mọ̀yànmọ̀yànmọ̀yàn, ó lè a fìyà jẹ ènìyàn. Àwọn tá a fìyà jẹ ọ́ wà níbi ayé dé dúró. Ìwọ ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà, ìjà ṣe jẹ́jẹ́ o. Ẹ̀ṣẹ̀ ní kọjá òfin. Ẹni bá lùgbàdì òfin
èmi àdélé wí ìwọ mọ̀yànmọ̀yàn má ti torí pé ó mọ̀yàn kó mọ̀ fẹ́ sọ̀rọ̀ rẹ dọlọ́run kó rántí pé ènìyàn tó rò pé ó mọ̀ ni téèmù ọ́ ṣagbára lò abẹ́ nǹkan náà wà bọ́rọ̀ bá dẹ̀ dojú rẹ̀ tán wàá mọ̀ yìí wọ nìkan láàkó kó o sọ wà wò kó o mọ̀ sí wà wò kó o sọ alẹ́tẹ̀ má mọ̀ sálẹ̀tẹ̀ o bó o bá lágbára kó o ṣe jẹ́jẹ́ orí ipò ó bá wà lénìí má jẹ́ kí ipò ó wà má mà jẹ́ kó tì ọ́ má jẹ́ kọ́rọ̀ rẹ dàbí èdè tàbí èsùn torí kò sálágbára níjọ́ ogun o má jàmọ̀sá làá máa kíkanjú ní olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé ìmọ̀ bínú bí mo ṣe wọlé ló yẹ kí n kí mo kí gbogbo yín olólùfẹ́ rí a káàkiri gbogbo àgbáyé níbikíbi tí ẹ̀ ti wò wá mo kọ́kùnrin mo kóbìnrin mo kọ́mọdé mo kágbàlagbà lágbára Ọlọ́run Elédùmarè ojú tí n fi wò mí ojú náà mi àfọ́ etí tí n fi gbọ́ mi etí náà mi àdì oréré bí iye létí yẹn mi àgbọ̀ o ìwọ fáǹfààní yẹn tètè subscribe sórí ètò ó ní kíní kan bí aago bẹ́ẹ̀ tán eléyìnbó pè ní notification bell kí n bá a gbọ́ lágùn kí n rán notification bell ní sílẹ̀ tẹ́ bá ti gbọ́ lágùn á gbé kíní selection kan wá kí n gbọ́wọ́ lé ọ̀lù bẹ̀ òun láta ìlú lobó lóòrèkóòrè tá a bá tó ti mú fọ́nrán wá fún yín olólùfẹ́ wa lórí ètò kí n bá a ṣe rí intra kí n wo fọ́nrán tán yín olólùfẹ́ rẹ̀ a kéyìn náà kọ́gbọ́n níbẹ̀ ìsí ẹ̀ fọ́nrán káàkiri gbogbo àgbáyé kó kan gbogbo àwọn tẹ́ ló gbà àti ìyàn tẹ́ tí ìrù gbà lò tó jẹ́ pọ́n sí àlògbà lágbára Ọlọ́run Elédùmarè ìgbà gbogbo rí a ó máa dùn dọ́jọ́ alẹ́ o àmì àsìgbà lò àmì àsìlẹ̀tẹ̀ o ilẹ̀ mi ayọ̀ á kí n ṣe ẹ̀ fọ́nrán káàkiri gbogbo àgbáyé ṣe rí tẹ́ bá ti wo fọ́nrán tán ohun tíyìn náà bá kọ́ lọ́gbọ́n bẹ̀ kí n kọ́mẹ́ǹtì sábẹ́rẹ̀ nígbọ́ kí a kọ́mẹ́ǹtì sábẹ́rẹ̀ kí n láìkì rẹ̀ kí n ṣe rẹ̀ bí ó ṣe yè lágbọ́rọ̀ Ọlọ́run Elédùmarè èmi àṣìṣe o. nígbà tí màá fi dọ́dọ̀ ẹ̀ báyìí fúnra wọn àwọn náà gba orí mi tán fẹ́ ṣẹ́ dá mi lóhùn lórí ẹ̀rí ti fìlà mi ṣídà mi fúnra wọn mà pàrà mi ò yá ó ṣe ní kí lúkòsí ẹ̀ kíyẹn owó máa ṣe fídíò yẹn tán bẹ̀ sí ní ìlú lẹ́yìn tó sọ pé tí n bá kú òun akànnì kan sin mí dànù síbẹ̀ yẹn ẹ̀rù ń bà mí o tẹ́ bá lè ràn mí lọ́wọ́ ẹ ṣàánú mi kàn kí n má kú kó òjijì bí eléyìí o all the time ló máa ń sọ bẹ́ẹ̀ fún mi pé èmi ọ̀hànràn olórí burúkú èmi ọ̀hànràn ó dẹ̀ ti pọ̀ jù kó má pa mí dànù ó jọ bó ṣe máa ń pa àwọn èèyàn dànù kó má pa mí dànù. wọ́n ní ìpín ìpéjú làlá fìlà tó bá ti kọjá ìpín ìpéjú adìbàbà ṣé ò sí nǹkan lórí ọ̀rọ̀ bàbá àgbàlagbà ẹni ọdún 73 ìyẹn olóyè àrẹọlá Abraham Love tí ọba olórílẹ̀ torílẹ̀ Ifọ̀ ọba Abdulsemiu Adéwálé Ògúnjọbí fìyà jẹ lọ́nà àìtọ́ àtàwọn ìsọ̀ǹgbẹ ẹ̀ léyìí tó ti fa wàhálà àti awuyewuye káàkiri lójú gbogbo òpó ayélujára àti káàkiri àgbáńlá ayé òun náà ló fà á táwọn èèyàn kọ̀ọ̀kan fi ń sọ wípé bóyá bàbá àgbàlagbà yìí ní ohun kọ̀ọ̀kan májò gbọ́ pẹ̀lú kábíyèsí òun ló fà á tí wọ́n ti fi ẹ̀gbìn yìí kàn án àbí bóyá wọ́n ti jọ jẹ́ lérewé wọ́n ti jọ mu lérewé wọ́n ti lóhun àṣírí kan tí wọ́n jọ ṣe pamọ́ ló fà á tí kábíyèsí fífi ìyà jẹ bàbá náà lọ́nà àìtọ́ nítorí ìdí èyí ló mú ikọ̀ ìròyìn Yorùbá Gidi ṣe ìwádìí ìjìnlẹ̀ láti gbọ́ ohun tó wáyé àti ohun tó ṣokùnfà ìwà tí kábíyèsí wù fún olóyè àrẹọlá Abraham Love wọ́n ní ẹnu onípọ̀n láti ń gbọ́ pọ̀hún ọ̀rọ̀ rẹ̀ o lẹ́nu bàbá tí wọ́n fìyà jẹ yìí wọ́n ṣàlàyé kúlẹ̀kúlẹ̀ ohun tó wáyé láàrin àwọn àti kábíyèsí tí ọ̀rọ̀ fi dé ohun tí wọ́n lù wọ́n níta gbangba òde tí wọ́n fìyà jẹ wọ́n ẹ gbọ́ ohun tí bàbá Abraham bá oníròyìn sọ. orúkọ mi ni àrẹọlá Abraham Love JP. bàbá fọ́nrán tí a rí tí ó ń jàròyìn tí ẹ kúnlẹ̀ tí a sì ń gbọ́ ohun kábíyèsí kan tí wọ́n ń sọ̀rọ̀ pátápátá ń bẹ̀ tí a tún rí tí wọ́n gbá yín létí ẹ̀ṣẹ̀ wo lẹ́ṣẹ̀ tó tó bẹ́ẹ̀ bàbá kí lẹ ṣe forí adé. ẹsikísà. Yes sir. mi ò ṣe nǹkan kan fún wọn then kábíyèsí wa níbí ni olórí ilé
lẹ́rí tó ń sọ̀rọ̀ yẹn. Then olórí ilé Ifọ̀ ló ń sọ̀rọ̀ yẹn. òkè sá àwọn náà ṣépè yẹn. Bẹ́ẹ̀ ni àwọn kábíyèsí olórí ilé náà ń ṣèpè yẹn. Then ok wọ́n dẹ̀ ebi ń pa mi lọ́jọ́ yẹn ni nítorí pé mo lọ bọ́ sí junction bẹ́ẹ̀ yẹn pé kí n wá nǹkan rà tí máa jẹ. Hello sir. mo ń gbọ́ yín sá. Then bí wọ́n ṣe mo ṣe rí ohun tọ̀hún nìyẹn mo ṣe rí mọ́tò yẹn tó kàn park ìwọ kọ́ ni mò ń pè ní ìwọ kọ́ ni mò ń pè mo dẹ̀ sáré lọ bá wọn pé kábíyèsí o yóò mọ̀ pé ẹ̀ ń pè mí ẹ jọ̀ọ́ ẹ má bínú sá. Then nígbà tí máa fi dọ́dọ̀ ẹ̀ báyìí fúnra wọn àwọn náà gba orí tán fi gbà tán fẹ́ ṣẹ́ dá mi lóhùn lórí ẹ̀rí ti fìlà mi ṣí dànù. Then mo dẹ̀ ní kábíyèsí mi kí ni mo ṣe yìí ẹ̀ẹ́dẹ̀jọ́ torí ọlọ́run kí ni mo ṣe ẹ mà pàrà mi ò yá fúnra wọn mà pàrà mi ò yá. everybody bẹ́ẹ̀ tẹ́ lára yóò yá. Kábíyèsí ara mi ò yá kí ni mo ṣe ẹ̀ẹ́dẹ̀jọ́ torí ọlọ́run tẹ́ bá ránṣẹ́ pè mí máa ṣàdẹ̀wà jẹ́ yín. Then kí ni mo ṣe sá bó ṣe ní kí lúkòsí ẹ̀ kíyẹn owó máa ṣe fídíò nìyẹn tán bẹ́ẹ̀ sí ní ìlú. Then tó sọ pé tí n bá kú òun akànnì kan sin mí dànù síbẹ̀ yẹn. Then kò sí nǹkan pé gbogbo ọlọ́pàá Nàìjíríà pọ̀wọ́ òun ló wà. Then gbogbo àwọn àgbààgbà Nàìjíríà pọ̀wọ́ òun ló wà. Ẹ̀rù ń bà mí o tẹ́ bá lè ràn mí lọ́wọ́ ẹ ṣàánú mi kí n má kú kó òjijì ní eléyìí o. Láti gbà yẹn mi ò lè dìde ńlẹ̀ níwájú Ọlọ́run àtèèyàn. ọjọ́ wo lọ̀rọ̀ náà ṣẹlẹ̀ bàbá ọjọ́ wo ló ṣẹlẹ̀ sá. Ó ṣẹlẹ̀ ní on the 21st of December of January. January 21. Bẹ́ẹ̀ni sà. Then ó dẹ̀ ní aago 11 àárọ̀ ni. tó ṣé lára àwọn olóyè wọn ni àbí báwo ni ẹ ṣe jẹ́ ní ìlú Ifọ̀ yìí sà. Ẹ ṣeun sà. Mi ò jẹ́ nǹkan kan nílùú Ifọ̀ ọmọ Oǹdó ni mí ilẹ̀ Olújì ni mí mo wúra lẹ̀ síbí mo kọ́lé síbí nítorí ni mo fi di ọ̀tá wọn o all the time ló máa ń sọ bẹ́ẹ̀ fún mi pé èmi ọ̀hànràn olórí burúkú èmi ọ̀hànràn ó dẹ̀ ti pọ̀ jù èmi ò believe pé bóyá ó yẹ kán lè lù mí bẹ́ẹ̀ yẹn lọ́jọ́ nítorí fúnra wọn mọ̀ ìpárà mi ò yá. kò dẹ̀ sí nǹkan kan tó pa ẹ̀yin àti wọn pọ̀ rí bóyá ẹ rí wọn fi ń rí tàbí ẹ̀ṣẹ̀ wọn lẹ́ṣẹ̀ kan tí kọ̀rọ̀ rí. Ọlọ́run ò ní jẹ́ kí n orí adé fín o èmi kọ̀ nínú ìran tiwa dẹ́nà kì í rí orí adé fín. ńgbà tọ́rọ̀ ti ṣẹlẹ̀ yìí wà bàbá ńgbà tọ́rọ̀ ti ṣẹlẹ̀ yìí jẹ́ ti fi tó àwọn ọlọ́pàá létí. ẹsikísà ẹ mọ̀ pé bóyá tẹ bá gbọ́ ohun mi bẹ̀ yẹn fúnra ẹ̀ ló ń pariwo pé gbogbo ọlọ́pàá Nàìjíríà kò sí pé ọwọ́ òun báyìí ló wà gbogbo agbára ọwọ́ òun ló wà. Tó ti bẹ́ẹ̀ ni mo ṣe ń pariwo pé ẹni tó bá lè ṣàánú mi kí n má kàn kúkú gífà kó má pa mí lọ o ti sọ pé kò sí ọlọ́pàá. báwo wá ní etí tó gbá yín yẹn ṣé kì í ṣe pé bóyá ó rẹra díẹ̀ sá. ó rẹ̀ mí sá o ó rẹ̀ mí láti gbà yẹn I'm in problem. kí lẹ wá fẹ́ báyìí látọ̀dọ̀ ọmọ Nàìjíríà torí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó ti yí ká ayé o. ẹsikísà tí mo fẹ́ ni pé ká jọ torí Ọlọ́run ká bá mi bẹ orí adé kó má pa mí dànù kó jọ bó ṣe máa ń pa àwọn èèyàn dànù kó má pa mí dànù. tó Ọlọ́run amálàáfíà wa ẹ̀ ní ṣàìsàn. àmín sà. báyé bá mọ̀ ń yẹ ni ká mọ̀ mọ́ ṣọ́ra ni kódà bí bàbá ń yé èèyàn káyà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ ọba orílẹ̀ Ifọ̀ ó ti gba bòmí ìyọ pátápátá iléeṣẹ́ ọlọ́pàá pátápátá láti ìlú Àbújá wọ́n ti gba ọ̀rọ̀ wọ́n ti tẹ́wọ́ gbọ̀rọ̀ tẹ́ni tó jẹ́ agbẹnusọ àwọn ọlọ́pàá tó sì fi ń dá gbogbo aráàlú lójú pé lórí eléyìí o ìdájọ́ òdodo yóò wáyé ara ẹ̀ ló fà á lónìí tó fi jẹ́ wípé wọ́n gbé kábíyèsí ìyẹn kábíyèsí Ifọ̀ orílẹ̀ Ifọ̀ tó gbá bàbá ọmọ ọdún 73 ìyẹn 73 years tó gbá bàbá létí ìyẹn bàbá Chief Abraham Areola ẹni tó jẹ́
agbẹnusọ fún àwọn ọlọ́pàá Ògúnjọbí lónìí òun ló fọ̀rọ̀ síta o wípé àwọn ti gbé kábíyèsí orílẹ̀ Ifọ̀ ìyẹn kábíyèsí Sẹ̀míù Adéwálé Ògúnjọbí àwọn ti gbé lọ sílé ẹjọ́ o níbi tí àwọn sì ti ka ẹ̀sùn mẹ́ta àwọn ẹ̀sùn kànjàn mẹ́ta òun ni wọ́n kà sí kábíyèsí ọ̀hún lẹ́sẹ̀ o kódà lára àwọn ẹ̀sùn tí wọ́n kà sí kábíyèsí lẹ́sẹ̀ òun ni ẹ̀sùn conspiracy o wọ́n ní ìgbìmọ̀pọ̀ wípé tẹ́ ẹ bá wo fídíò èyí tí wọ́n ti ń gbá bàbá létí tí wọ́n ń gbà ń pa tí kábíyèsí náà ń ṣépè ní kòjẹ́kòjẹ́ wípé ẹ rí i pé kì í ṣe kábíyèsí nìkan ni wọ́n jọ ṣe kíni ni wọ́n jọ ṣiṣẹ́ yẹn o ara àwọn ẹ̀sùn tí wọ́n tún kà sí kábíyèsí lẹ́sẹ̀ náà ni wípé ẹ̀sùn láti dàlúrú láti dí àlàáfíà lọ́wọ́ ó ga o ṣẹ́ni tó yẹ kó jẹ́ kí àlàáfíà kó wà nílùú tó tún wájú náà ní ń dàlúrú ọ̀rọ̀ ti dójú ẹ̀ báyìí kábíyèsí ọba Sẹ̀míù Ògúnjọbí tó jẹ́ kábíyèsí ti orílẹ̀ Ifọ̀ nípínlẹ̀ Ògùn wọ́n gbé wọn lọ sílé ẹjọ́ lónìí kódà ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ tí gbogbo ìwé ìròyìn sì ti gbé pátápátá òun láti gbọ́ wípé wọ́n ti gba onídùúró kábíyèsí náà wọ́n gba béèlì kábíyèsí wọ́n sì sún ẹjọ́ náà sí ọjọ́ 6 ìyẹn oṣù tá a wà yìí ìyẹn ọ̀túnla òde yìí ni wọ́n padà sí ilé ẹjọ́ níbi táwọn ọlọ́pàá tí wọ́n ti ṣèlérí wípé kí gbogbo aráàlú ó fọkàn balẹ̀ wípé lórí ọ̀rọ̀ ti kábíyèsí yìí dandan ni kí ọwọ́ òfin kó ṣiṣẹ́ tó yẹ kó ṣe lára kábíyèsí bákan náà lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn aráàlú ni wọ́n ti ń sọ̀rọ̀ tó ní kálukú ń fi èrò ọkàn rẹ̀ tí fi ń hàn lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ ìfìyàjẹni ìṣẹ̀lẹ̀ ìdúnkokò mọ́ni tí kábíyèsí ọba Sẹ̀míù ti orílẹ̀ Ifọ̀ nípínlẹ̀ Ògùn tí wọ́n fojú bàbá Chief Abraham Ariola tí wọ́n fi rí mọ̀ po ẹ̀yin èèyàn bó lẹ ṣe rí sí àwọn ọlọ́pàá Àbújá wọ́n ní wọ́n ti gbé kábíyèsí lọ ilé ẹjọ́ ọ̀túnla òde yìí ìyẹn ọjọ́ 6 òun ni wọ́n ní kí wọ́n tó padà wá ẹ̀yin èèyàn ṣe farabalẹ̀ lórí ọ̀rọ̀ yìí ṣe rí lọ́kàn ti yín náà ẹ máa kọ́mẹ̀ǹtì bó lẹ ṣe rí sí ìgbésẹ̀ táwọn ọlọ́pàá ń gbé ẹ share fídíò yìí ẹ jẹ́ ó kan gbogbo àwọn èèyàn ẹ jẹ́ ó kàn wọ́n lára ó lágbára o báyé bá ń yẹ ni ká máa ṣọ́ra gbígbà bá ń yẹ èèyàn ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àní ṣiṣẹ́ o ẹ̀mí ṣiṣẹ́ kò sì ní bá wa láṣẹ ìgbìmọ̀ rẹ̀ ẹ wo ẹ jẹ́ ọ̀rá fún wọn báyìí báwọn update ní ìbátan ṣe ń tẹ̀ wá lọ́wọ́ á tún gbìyànjú láti mọ mu wá fún ẹ̀yin èèyàn wa. fọwọ́ ní ṣe bí iye ẹ̀mí àṣàṣetì ilẹ̀ ẹ̀mí ayọ̀yìn ẹ̀mí àṣẹ̀ṣe ìwọ ọ̀rọ̀ ju bí iye lọ bí bá tó ṣe lọ àtọ́jẹ́ kí a gbọ́.